ẹ̀yin èèyàn mi, ẹ wò ó kó tó di wípé ọ̀rọ̀ pé wọ́n ń jí ọmọ gbé l'Ògbómọ̀ṣọ́ kó tó di pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣe é rántí wípé àwọn àáfàá kan mà ti kóra wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣàríà ìyẹn nílẹ̀ Yorùbá. Àwọn kan tiẹ̀ wò pé Ọ̀yọ́ state pé tipátipá dandan ni ṣàríà ìyẹn ní Ọ̀yọ́ state lọ́jọ́ náà lọ́hùn-ún kó tó di pé ọ̀rọ̀ pé à ń jí ọmọ gbé kó tó di pé ó wáyé. Lẹ́yìn èyí ni wọ́n tún pe Gúnmi wá sí ìlú Ìbàdàn o. Àbọ̀dé mítì ọ̀hún ni ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ni ìdí gangan ẹ̀yin àáfàá tẹ́ gbé Gúnmi wá sílùú Ìbàdàn, kí ni ìdí tẹ́ fi gbé Gúnmi wá sílùú Ìbàdàn. Ẹ wò ó ọ̀rọ̀ yìí ó pakasọ o. Nǹkan táwọn èèyàn wá ń rò ń sìn ni wípé lẹ́yìn ìgbà tí àwọn ajínigbé yìí tí wọ́n jí ọmọ gbé nílùú Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n gbé àwọn ọmọ tán l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá ń béèrè fún ransom gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ni wípé lára nǹkan tí wọ́n béèrè fún náà ni wípé Ọ̀yọ́ state kí wọ́n change òfin wọn kó ní òfin ṣàríà nínú. Ẹ gbọ́ tán bá ń sọ̀rọ̀ ransom ṣé ṣàríà tún wà nínú nǹkan tán fi ń ṣe ransom ni? Èyí ló fà á táwọn èèyàn fi ń wò pé ṣé kìí ṣe pé bóyá àwọn kan tán fẹ́ ṣàríà tẹ́lẹ̀ ni wọ́n ń bá àwọn ará ibi ìgbìmọ̀ pọ̀ wípé ẹ wò ó tẹ́ ẹ bá ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ìjọba Ọ̀yọ́ state ẹ yá béèrè ransom ẹ yá béèrè ṣàríà nínú nǹkan tẹ́ fẹ́ béèrè o. Eléyìí ló ń kọ gbogbo àwọn ọmọ Nàìjíríà lóminú o wípé kí ni ṣàríà ní í ṣe pẹ̀lú ransom táwọn ará ibi fẹ́ gbà. Anyway òun ló jẹ́ kí àfáà Labib Lagbaji ìyẹn Sheikh Labib Lagbaji tíyẹn náà jáde wípé ẹ̀yin àfáà ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ló máa fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa rò wípé bóyá ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam tó sì jẹ́ wípé kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn rárá o. Ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó. Ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. nǹkan mọ̀ ti dé abẹ́mọ̀ ẹ̀yin wá ń jáde wá sọ pé èèyàn ò gbà kí ṣe Sunday Igboho lọ bẹ́ẹ̀ níṣẹ́ sọmọ tí iná gbé àbí ìyàwó yìí ni wọ́n gbé àbọ̀kọ̀ yìí ni wọ́n dúnbú bí ẹran tó bá pé ìkànnì àwọn bọ̀dá tiẹ̀ náà dúnbú bí ẹran tó kọ ọmọ rẹ̀ lọ́wọ́ àti ìyàwó rẹ̀ lọ́hùn irú wọn mi sẹ́ẹ̀sì obìnrin tíṣà léwu tí wọ́n na ìbọn sí lójú báyìí wọ́n tún na ìbọn sí lójú báyìí tó bá pé ìyàwó tí yín ni àbábúrò yín àbẹ́gbọ̀n yín lóbìnrin àbọ̀mọ̀ yín lóbìnrin ni wọ́n na ìbọn sí lójú báyìí kí ṣe Sunday Igboho wá lóhùn fẹ́ bá yín gbà wọ́n lẹ̀ tó níbo lówó nǹkan mọ̀ ti dé abẹ́ẹ̀mọ̀ àwọn ibò yìí mo fẹ́ wọn nǹkan tí wọ́n tún fi ọ̀rọ̀ abádìtì wọ́n tún fi ṣe kọ́ńtẹ́ǹtì wọ́n ní kúrẹ́tì Nàìjíríà rí báyìí nǹkan tó ń pa àwọn èèyàn lẹ́kún àwọn èèyàn ń sákìjokíjo sí ẹ tó fi ṣe kọ́ńtẹ́ǹtì lẹ́sìpẹ́sì ọ̀nà kó mẹ̀yẹn tẹ́ bá ti kọjá gúnmọ̀ àjì díẹ̀ àpàdé wọn bẹ̀rẹ̀ lóru tí wọ́n gbé mọ́sínì yóò tó 150 ọgọ́rùn kan àti àdọ́ta 150 machine bẹ́ẹ̀ ni tí gbogbo wọn gbọ̀n àwọn àpàdé wọn tí Sunday Igboho bá ṣe ilé lọ́tọ̀ ẹ kírìtì ọ̀ṣẹ̀ yẹn lọ́tọ̀ ẹgbẹ́ ẹnu kóòbí ọ̀rọ̀ insecurity yìí o wọn àgàgà wọn tàwájẹ́ mùsùlùmí ṣẹ́ni pé Islam náà ń tìbọ̀ lọ́rùn tí gbogbo ayé sì mọ̀ kékeré sọ̀rọ̀ Islam ọ̀rọ̀ politics ni ó yẹ gbogbo èèyàn kò yí àwọn afáwo láti bọ́ta láti mọ̀ sọ pé ẹnìkan gíríkan ẹmọ kìrìsìtánì Sunday Igboho wọ́n sọ pé àwọn náà nù wọ́n rí gbẹ́rẹ́ àti àwọn fẹ́ tú wọ́n ń bẹ́ bòde bí ọ̀pọ̀lọ́ ní òjò tẹ́ ẹ̀ mọ́ tí ń lọ Nàìjíríà ni ó mọ̀ ti kọjá mítẹ́rù yẹn ó mọ̀ ti kó bẹ́ẹ̀ ibẹ̀ rí tí wọ́n fi ọ̀bẹ bú ẹnìkan tí wọ́n pa ẹni ẹbí ẹran ẹnìkan wá dìde ó ní òun lè bá wa lọ ṣe ẹ̀yìn kan wá tó ń takò àkòyẹ́ kó rí bẹ́ẹ̀ o kí ni nǹkan tẹ́ fi wọ́n tẹ́ fi sọ pé kò lè ṣe sójà lè ti ń rí ni ṣe Sunday Igboho gbé wọn lé wa ka yín mọ́ lérí pé òun fẹ́ pa yín àbí kó gbowó lọ́wọ́ yín àbí kó lé yín kó nu lé yín gbogbo àwọn tí tẹ́ ìgbà pé wọ́n lè ṣe bí ọlọ́pàá bí nǹkan kan bí àwọn security mi náà tẹ́ ìgbà pé wọ́n lè ṣe táwọn sọ fún yín pé èèyàn rí làwọn sàtífíkẹ́tì wọn náà fi hàn yín tẹ́ fi fẹ́ gbà pé àwọn eléyìí èèyàn rí ni wọ́n pé àwọn eléyìí dáa ju ṣe Sunday Igboho lọ sàtífíkẹ́tì wọn náà fi hàn yín táwọn yìí ń clever ara wọn pé èèyàn rí làwa o èèyàn jáde ó ní kẹjọ pé òun lọ forí òun lọ pé òun lọ òun dé nísìn pa ẹ tún wọn ń takò gbogbo àwọn tí ìyàwó ń bẹ nínú igbó láti jọ yìí gbogbo àwọn tó mọ wọn bẹ́ẹ̀ àwọn tó kọ wọn bẹ́ẹ̀ wọn ò ní sọ fún wọn pé àwọn fẹ́ lọ ṣe fún wọn káwọn ní ká máa lọ kálukú wa ń sọ tẹnu yìí bá bàtẹ́ iṣẹ́ yìí ní nǹkan bá ẹni tó bá hègín lọ́nà ní wọn sọ pé ọ̀rọ̀ ìgbín fún ẹ tí ń lọ́nà omi gbóná ó mọ̀ pé èlé ni kì í sẹ̀rọ̀ àwọn kan bẹ́ẹ̀ yẹn nísìn tọ́wọ́ lọ́wọ́ àwọn pípò yìí tó máa sọ pé àwọn bẹ́ẹ̀ nìkan wáyọ wọn lẹ́nu ìkẹlẹ̀ ni wọ́n ti gbà ó yá péjọ kó wáyọ wá ẹ wá ní ká máa lọ ẹlẹ́gbà wọn ẹgbà wọn wọlé ká máa lọ sọ́gbé ọmọ tí yín ni sọ́gbé ọkọ tí yín ni sọ́gbé ìyàwó tí yín ni wọ́n gbé ara lé yín
ẹni tó lè sọ fún wa pé òun ò gba kí ṣe Sunday Igboho lọ tá a máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ lẹ́ni tó yẹ pé ọkọ rẹ̀ ń bẹ́ẹ̀ àbí ọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ àbí ìyàwó rẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ lára àwọn tí wọ́n gbé yìí tó bá wá jáde tó ní òun fẹ́ kí Sunday Igboho lọ gbọmọ ńlẹ̀ á rí pé ènìyàn ń sọ̀rọ̀ wọ́n ní tí ò sí ìyàwó rẹ̀ ń bẹ kò sọmọ rẹ̀ ń bẹ kò sọkọ rẹ̀ ń bẹ kò sábúrò rẹ̀ ń bẹ kò sẹ́gbọ̀n rẹ̀ ń bẹ bàbá rẹ̀ àbí àrè sí ń bẹ kò lè sọ fún wa pé òun gbà. àwọn ọmọ tí àwọn ìyàwó yín sunlé àwọn ìyàwó tí yín wà nulẹ̀ àwọn ọkọ yín bẹnulẹ̀ àwọn ẹ̀gbọ́n yín bẹnulẹ̀ ẹnìkan wá jáde olóńgbẹ lọ gba àwọn yẹn lẹ̀ ẹ̀yin wá ń tọ́ àpẹ nìyẹn. ẹrù ní tẹ̀sán dáadáa àwọn kan lórí pé nígbà tí Sunday Igboho kì í ṣe mùsùlùmí àwọn olùfàmọ́ kẹ́hìn tó ṣe pé oògùn ni ó lọ lò àbí kíní kan ni ó gbé kọ́rùn tí ó lọ fi rescue àwọn ọmọ àbí tí ó lọ fi bá àwọn ẹni yẹn jà àwọn onígbà kó lọ ok bàbá ọlọ́pàá náà lọ àbí sójà lọ tóun náà gbóògùn lọ́ngọ́ lápèjúwe ni o tó bá kí ọlọ́pàá tẹ̀ ń fọwọ́ sí pé ó lè lọ ẹ̀fẹ́ kẹ́ni tó fẹ́ lo oògùn àbí fẹ́ lo kíní kan ẹ̀fẹ́ kó lọ kàn bá ní ẹ̀ ń gbọ́lá fún oògùn ó dà ọlọ́pàá tẹ̀ fọwọ́ sí pé ó dà ọlọ́pàá náà lè lọ àbí sójà lè lọ tóun náà bá gbóògùn kọ́rùn kọ́ tóun náà bá gbóògùn kọ́rùn tóun náà gbé lọ tó lọ ipò bí àwọn bá ní tì ń kọ́ tó wá kí nítorí oògùn tí Sunday Igboho tí ó lò lẹ́bí sọ pé ẹgbà tí Sunday Igboho lọ ok àwọn sọ́jà tẹ́fọ́ sí kan lọ àwọn ọlọ́pàá tẹ́fọ́ sí kan lọ táwọn náà bá gbógun lọ́nkọ́ èwo nínú ilé ọmọ rẹ̀ bẹ́ẹ̀ nù yín tó ń jáde tó ní òun fọ́ sí kiri Sunday Igboho lọ yìí èwo nínú ilé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ nù yín èwo nínú ilé bàbá rẹ̀ bẹ́ẹ̀ nù yín èwo nínú ilé ọmọ rẹ̀ bẹ́ẹ̀ nù yín èwo nínú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ nù yín èwo nínú ilé pé ìyàwó àbí ọkọ rẹ̀ ni wọ́n dú àbí bàbá rẹ̀ ni wọ́n dú lọ́bẹ̀ lọ́rùn tí ń jáde tó lóun fẹ́ kí Sunday Igboho dá sí nítorí pé èèyàn líle ni èèyàn líle ọ̀kan máa ń ṣe security gbogbo àwọn ọlọ́pàá tó ń kásọ̀bọ̀ lọ́rùn gbogbo àwọn army gbogbo àwọn tó ń kásọ̀bọ̀ lọ́rùn tó jẹ́ àwọn security Nàìjíríà èwo lọ́wọ́ nu wọn èèyàn líle ọ̀kan máa ń ṣe security èèyàn líle ọ̀kan máa ń lọ kojú ogun èèyàn líle ẹ̀kọ́ kan èèyàn líle ọ̀kan tó jẹ́ tí wọ́n gba létí ọ̀tún tí ó kọ́ tòsí sí wọn tó wà ní òun náà lógun jẹ́ ká ronú táwọn sọ dáadáa ó ti ẹ̀jẹ̀ gbogbo èèyàn kò yí àwọn afá kò sì jẹ́ mùsùlùmí kó jáde kó òun gbà kí Sunday Igboho lọ láwọn àti pé àwọn ni wọ́n ń gbé kí ní ìkọlọ́rùn mùsùlùmí náà ń gbé kọlọ́rùn tí wọ́n dẹ̀ mọ̀ kí ọ̀rọ̀ òṣèlú ní kìí sọ̀rọ̀ mùsùlùmí. ẹ̀yin wá ń jáde wá sọ pé èèyàn ò gbà kí ṣe Sunday Igboho lọ ẹ̀bẹ̀ níṣẹ́ sọmọ tí iná gbé àbí ìyàwó yìí ni wọ́n gbé àbọ̀kọ̀ yìí ni wọ́n dúnbú bí ẹran tó bá pé ìkọlẹ̀ àwọn bọ̀dá tiẹ̀ náà dúnbú bí ẹran tó kọ ọmọ rẹ̀ lọ́wọ́ àti ìyàwó rẹ̀ lọ́hùn irú mọ́ mísírẹ́sì obìnrin tíṣà léwu tí wọ́n na ìbọn sí lójú báyìí wọ́n tún na ìbọn sí lójú báyìí tó bá pé ìyàwó tí yín ni àbábúrò yín àbẹ́gbọ̀n yín lóbìnrin àbọ̀mọ yín lóbìnrin ni wọ́n na ìbọn sí lójú báyìí kí ṣe Sunday Igboho wá lóhun fẹ́ bá yín gbà wọ́n lẹ̀ tó níbo lówó ẹbẹ lọ́hun rú ẹgbẹ́ kọ́lọ́hun gbé bá yín na tó bá gbé bá yín na tó bá jí bàbá yín gbé àbí tó jẹ́ ìgẹ̀gẹ̀ gbé àbí tó jí ìyàwó yín gbé ẹbẹ lọ́hun rú ẹ̀ náà yẹ̀sà máa sọ bí wọ́n ẹ̀fẹ́ kí Sunday Igboho wá gbà yín lẹ̀ o kàn náà kàyà pa yín síbi yìí o látò mọ̀ pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ ìgbóná náà yóò ní ẹ̀rọ ìgbí fún ẹ̀ tí ń lọ omi gbóná mọ̀ kékeré sọ̀rọ̀ mọ̀ kékeré ni àwọn tó ń bẹ lọ́hun àwọn tó ń bẹ yẹn àwọn náà mọ̀ nǹkan tó ṣàwọn ẹ jẹ́ sọ fàtí o kí ni Sunday Igboho ṣe gangan tó fi jọ pé yóò fẹ́ lọ gbà wọn mọ́lẹ̀ láfi ní kò yẹ kí irú rẹ lọ irú tàwa lẹ́nfẹ́ gangan ẹ wá lọ wo ojú pópó ẹ wá lọ wo express ẹ wá lọ wo inú gbó ẹ mọ bó ṣe rí àwọn ń jáde àwọn rìn lọ́nà káàkiri àmọ́ níbo ló ṣe rí àmọ́ bí ojú ọ̀nà ṣe rí kò mọ dẹrun nǹkan mọ̀ ti bàjẹ́ nǹkan mọ̀ ti dàrú ogun mọ̀ ti dé abẹ́ ìmọ̀ nǹkan tẹ́ sọ ogun mọ̀ ti dé wàláhì tó bá délẹ̀ tán yanyan mùsùlùmí ó sàwọ́ ṣọ́ọ̀ṣì kírísítẹ́nì wàláhì yóò sàwọ́ gbàlẹ̀ wàláhì tàláì àwọn alágbàlẹ̀ ilé àwọ wàláhì wọ́n sàwọ́ mọ́sálásí ó bọ̀ lọ́rùn ẹjọ́ mọ́ bọ̀ gbọ́ wọ̀nyí mo ń sọ̀rọ̀ lórí nẹ́tì ni wúrí nǹkan tí ń ṣẹlẹ̀ lórí àbíbò yìí rí nǹkan tí ń ṣẹlẹ̀ ní ṣáà rí nǹkan tó ṣẹlẹ̀ ní tó bá pé nítorí ẹ̀sìn tó bí àgbà tí Sunday Igboho ṣe mùsùlùmí lẹ́bi sọ bẹ́ẹ̀ ìgbà tó rẹ̀ ń tẹ́ lọ́sípítù tẹ́ yọ káàdì iwájú dókítà tẹ́ bìlọ́ǹgì sí tẹ́lẹ̀ òun yóò dá yín lóhùn tí èsì mùsùlùmí ẹ̀sìn wọlé mọ̀ tí ń ṣe ẹ̀sìn ní kò wọ́n tún dá yín lóhùn ó mọ̀ fún yín lábẹ́rẹ́ ẹ̀sìn ní kò mọ̀ dá yín lóhùn ó mọ̀ fún yín lábẹ́rẹ́ nǹkan yọ kán tẹ́mi rí níbẹ̀ Sunday Igboho ìdẹ́ ìṣerú irú èèyàn báyẹn àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ tí wọ́n máa lo ọ̀rọ̀ yẹn pé náà ní ẹni sìn ṣe nígbà tó gbogbo ẹ̀ dàrú ẹlẹ́bọ náà ló gbà wọ́n lẹ̀ ẹ̀yọ̀ kátẹ́mi rí mẹ́nu tí wọ́n fẹ́ máa sọ ọ̀rọ̀ tó bá wá kébẹ̀ ni sáà tó fún yín pé Al-Qur'ani pé wọ́n máa ń ju sápò tó bá ti yìnbọn lùyàn tí ò ní ràn yàn sáà tó fún yín pé Al-Qur'ani pé ògùnbọn ni sáà tó fún yín pé Al-Qur'ani pé ògùn ayẹta ni information ọ̀rọ̀ Ọlọ́run ni tó sọ fún Muhammad ni manual ni báyìí ní kẹ́ ṣayé yín o báyìí ní kẹ́ má ṣe o báyìí ní kẹ́ má ṣe o òun náà kọ sínú Qur'ani
ẹni ẹ̀kọ́ olú àlùkùránì pé àlùkùránì o ogun kígbẹ́ ni o manual ni tọ́lọ́run fi bá òjíṣẹ́ Ànábì wọn sọ̀rọ̀. Gbogbo àwọn òjíṣẹ́ tó sì wáyé pátápátá ní tírà tiwọn. Jésù ní titi ẹ̀, Ànábì Mùsá ní titi ẹ̀, gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n fún ní tírà tiwọn. Àwọn Ibrahim ní titi ẹ̀, Yahya ní titi ẹ̀, Zakariya gbogbo wọn ni wọ́n ní tírà tiwọn. Nǹkan tí wọ́n fẹ́ rán wọn ń ṣe rẹ̀, nǹkan tó fẹ́ bẹ̀ wọ́n ń ṣe rẹ̀, wọ́n kọ sínú tírà wọn, wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn, àwọn náà ń kọ kalẹ̀ bí kò á ń ṣe jẹ́ nìyẹn. Tọ́ba ní ẹlẹ́bọ̀ kan tó relate sí Sunday Igboho mọ́ra rẹ̀, Sunday Igboho sọ fún yín pé òun gbìjà ẹ̀sìn kankan, Sunday Igboho gbìjà ẹ̀sìn kankan, kò gbìjà Kristẹni, kò gbìjà ẹlẹ́bọ̀, kò gbìjà nǹkan kan, ń gbìjà ọmọ ènìyàn. Àwọn sọ́jà tí wọ́n kó sí báràkì, ẹ̀sìn wọn ni ò sí mẹ́tàn, ẹ̀sìn wọn ni ò sínú àwọn ọlọ́pàá tán, ẹ̀sìn wọn ni ò sínú àwọn navy, ẹ̀sìn wọn ni ò sínú àwọn dókítọ̀. Tó bá di ọ̀rọ̀ kátó community ara ẹni ṣe, kátó ìlú ara ẹni ṣe, ọ̀rọ̀ ẹ̀sìn bọ́lá ń sọ yìí, ọ̀tọ̀lẹ̀sìn wà nípasẹ̀ kankan. Tọ́ba rẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀ ń ṣẹ́ iṣẹ́ tí yọ gbogbo ayé fún gbogbo èèyàn tó wá fẹ́ máa lo tẹ̀sìn ẹ̀ẹ́gbà yẹn àwa lè kọ̀yìn sí nǹkan tó fa tí Yorùbá nation fi exist nìyẹn, nǹkan tó fa nìyẹn, nǹkan tó fa tí Yorùbá nation fi collapse nìyẹn. Àdẹ̀ tí ìrísẹ̀ sí yẹn lára Sunday Igboho níbi eléyìí tó gbé dání yìí kì í sọ̀rọ̀ Yorùbá nation nílé yìí tí wọ́n ń padà fẹ́ máa fi ṣe tẹ̀sìn rárá o. Sunday Igboho gan ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìgbésẹ̀ kan ìṣẹ̀ṣe kọ́ ló gbé dání níbi Yorùbá nation yẹn gan náà. Ní tó fẹ́ gbígbàdé bẹ́ẹ̀ ni pé bí a ṣe ń jẹ àwọn èèyàn yìí ó má jẹ wọn mọ́, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn tó ń bá ṣe ní wọ́n yí mẹ́sìn ń lọ́wọ́ di gbogbo tó wà lẹ́yìn. Níjọ́ wọlé gbọ́ tí Sunday Igboho sọ pé ẹ̀sìn lòún gbìjà rí, kò sẹ́ni tí ò bá ṣe. Ó ní alájà nínú ilé tó fẹ́, ìyàwó rẹ̀ tí ń kírun méjèèjì wà tó lọ Mọ́kà gan bẹ́ẹ̀ ni. Ó ní òtítọ́ kírísítẹ́nì, ẹnìkejì kírísítẹ́nì lòun paraku gidi, ẹnìkejì tòun náà mùsùlùmí lòun náà paraku gidi, tí kì í ṣe pé muslim bá ní mọ̀kọ́ mo mọ̀ ní o ń kírun gidi bẹ́ẹ̀ ni. Tí Sunday Igboho rẹ̀ ti lọ́wọ́ kọ́ mọ́ kírun. Ẹ̀yin ìjọba wa yìí bí tẹ́ ń gbọ́dọ̀ yẹn kọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ o, Ìgbòho ti dàrú yẹn o. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ìfọwọ́ travel àwọn ń jáde o, àwọn wà nínú àárín igbó fún 3 hours nígbà míì, àárín láàrin ìrọ̀lẹ́ dalẹ́ dídọ́ kejì nígbà míì, ó ní táǹpà lójú ọ̀nà. Ọlọ́mọ ti kó bẹ́sẹ̀ ro ẹni tí o bá láyà nísìn tó bá kú òye kò ní aago 7 alẹ́ òbí dákọ́lóhùn lọ Ìbàdàn, òbí dákọ́lóhùn lọ sílọrin tí o bá láyà. A ní ọ̀sán gan láago 4 ìrọ̀lẹ́ àwọn bíbù yìí wọ́n ń já ojú ọ̀nà, láago 4 ìrọ̀lẹ́ wọ́n ń já ojú ọ̀nà. Tàbí fẹ́ kú anybody ọ̀hún náà ni. Kí lẹ́ ń sọ yìí? Nǹkan mọ̀ ti dé abẹ́ ẹ̀mọ́ àwọn bíbù yìí. Mo fẹ́ wọn nǹkan tí wọ́n tún fi ọ̀rọ̀ bandit wọ́n tún fi ṣe kọ́ńtẹ́ǹtì. Wọ́n ní kúrẹ́tì Nàìjíríà yìí báyìí. Nǹkan tó ń pa àwọn èèyàn lẹ́kún, àwọn èèyàn ń sákìdókìdó sí, ẹ tó fi ṣe kọ́ńtẹ́ǹtì. Táwọn náà ń da nǹkan bójú, táwọn ń yọ bí àdá táwọn kan àṣìwáṣẹ̀ ìbọ̀ àwọn àrígbé kìí sí bandit, àwọn kàmí ṣe kọ́ńtẹ́ǹtì tiwọn ni. Bó lẹ ṣe ṣe báyìí? Àwọn ọmọ ìrìn lóru, àwọn ìrìn lọ́sàn, àwọn ìrìn lọ́lẹ́fà, àwọn ìrìn lálẹ́fà, àwọn ìrìn ojú ọ̀nà rọrùn mọ́. Ojú ọ̀nà rọrùn mọ́ o. Tipátipá lẹ́fẹ̀ẹ́ mọ́tò 10 àbí 20 láti Ìlọrin débàdàn tí wọ́n tẹ̀lé àwọn. Kò mọ̀ síbi tí wọ́n mọ̀ ní ìsìnkú náà sí ọ̀rọ̀ ọ̀nùgbọ́n nìkan mọ̀. Express ọ̀nà kó mẹ̀yẹn tí a bá ti kọjá gbúmọ̀ àjìdíẹ̀ àpàdé wọn bẹ̀rẹ̀ lóru tí wọ́n gbé mọ́sínì yóò tó 150 ọgọ́rùn kan àti àdọ́ta 150 machine bẹ́ẹ̀ ni tí gbogbo wọn gùn àwọn àpàdé wọn. Ní Lísàfúà ọ̀nà Kìṣí ní òní ìtàn darí Kìṣí bọ̀ tí mo tún ní program kan lálẹ́ nílọrin tá ń darí bọ̀ àpàdé wọn ní Lísàfúà wọ́n wọ 300 pẹ̀lú machine tuntun bẹ́ẹ̀ ni. Kí lẹ́ ń sọ yìí ìyàn fà yìí ẹ̀yin pípò yìí ọlọ́mọ ti kọjá bẹ́ẹ̀ tí ń sọ ọlọ́mọ ti kó bẹ́ẹ̀ gbogbo àwọn tí àtijọ́ àti wọn tí ń bẹ lójú pópó títì ẹ̀mí wọn balẹ̀ mọ́. Ẹ̀tún alẹ́ nìkan tó dìde tó ní òun lè gbìyànjú lórí ẹ̀ ẹ̀tún wọn criticize ẹ̀ lórí kíni kí lẹ́ ń criticize ẹ̀ sí. Wọ́n ní ìjọba Ọ̀yọ́ state ò fọwọ́ sí káwọn take action fún kíni ṣé àwọn èèyàn tó kọ́ wà nígbó yẹn ibo lè mọ̀ tó káwọn ọmọ yẹn sí mo ti ẹ̀yìn májèké bo ni wọ́n kó wọn sí àdúrà àwọn ọmọ yẹn ṣé wọ́n kàn kó wọn lálẹ́ sílẹ̀ náà ni àbí wọ́n kó wọn sínú àbá kan òjò rẹ̀ rọ̀ òun ó rà bójú rọ̀ tó wà fi lè mú yàn bọ́ sóru atẹ́kùn sọ̀kalẹ̀ àwọn ọmọ kéèké. ẹ já rò dáadáa o tí Sunday Igboho bá ṣẹyìn lọ́nà ọ̀tọ̀ ẹ tírìtì ọ̀ṣẹ̀ yẹn lọ́tọ̀ ẹgbẹ́ ẹnu kó omi ọ̀rọ̀ insecurity yìí o wọn àgàgà wọn tàwájẹ́ mùsùlùmí sẹ́ni pé Islam ló ń tibọ̀ lọ́rùn tí gbogbo ayé sì mọ̀ kékeré kì í sọ̀rọ̀ Islam ọ̀rọ̀ politics ni. Ó yẹ gbogbo èèyàn kò yí àwọn afáwo láti bọ́ta láti mọ̀ sọ pé ẹnìkan kìnìkan kìrìsìtẹ́nì Sunday Igboho wọ́n sọ pé àwọn náà nù
àwọn náà nù wọ́n ní gbẹ́lẹ́ àṣírí àwọn abẹ́tú àwọn bẹ́ bòde bí ọ̀pọ̀lọ́ lójò sẹ́yìn mọ́ tí ń lọ Nàìjíríà ni ó mọ̀ ti kọjá mẹ́tẹ́rù yẹn ó mọ̀ ti kó bẹ́ẹ̀ ó mọ̀ ti dàdéwò gan ẹ tẹ́lẹ̀ láti rìnrìn àjò wò láàrin oṣù kan kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ ní títì ní gbogbo wíkẹ́ndì kọ̀ọ̀kan ẹ̀ẹ́rì nǹkan tí mo sọ wàlá ẹ̀ẹ́rì nǹkan tí mo sọ gbogbo èmi fi wẹ́nu sọ̀rọ̀ bíi ẹ bẹ̀rù Ọlọ́run wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ táwọn ọmọ ti ń sọ abẹ́yìn táwọn ìyàwó yín sọ abẹ́yìn ogun tẹ́yìn ní tàbí sùn lálẹ́ ẹ tilẹ̀kùn ẹ tilẹ̀yìn ẹ tún ti géètì ẹ ṣe sí géètì lẹ́kẹ̀ẹ́ kẹ́ẹ̀dẹ́ka kó yín wò kẹ́ẹ̀ tó máa sọ tẹ́sọ yẹn ẹ mọ́ ìṣèlú bí ọ̀rọ̀ ẹni tó bó sí gàǹgà ni tó ti mú mi lọ ẹnìkan fẹ́ yọ ọ̀nà ìgbàgbé lọ bí ó lóde kì í kírun ẹ máa wà lódò rẹ̀ kó kú sílẹ̀ àwọn tó ṣe abẹ́rẹ́ ibà abẹ́rẹ́ chloroquine abẹ́rẹ́ gbé abẹ́rẹ́ àwọ̀ sánkírun ni. èmi ò rí pọ́ìntì ìbí ọ̀rọ̀ yín o jù sẹ́bi láì èmi ò rí pọ́ìntì ìbí ọ̀rọ̀ yín o èmi ò rí pọ́ìntì ìbí ọ̀rọ̀ yín pẹ̀lú kẹ́mọ́ kìrìsáìsì Sunday Igboho ipé kò gbọdọ̀ dìde láti gba àwọn èèyàn lẹ̀ ẹ ọmọ sẹ́rí ni bí kí agbọ́n mú yín lọ́wọ́ ní ìsìnkẹ́lẹ̀ kan bá ń yọ ká ní ẹni kó bá ń yọ pé ń sógun o ilé kan wá pẹ̀lú pé ẹnìkan sógun àbí ẹnìkan sógun ilé kan wá pẹ̀lú lẹ́yìn ẹni tí ó sógun wọlé wá rí tí ó yọ wọ́n lẹ́gbẹ̀ẹ́ agbódó tó kìbọ̀ Ọlọ́run èèyàn wáyé nǹkan mà ti dé abẹ́ mọ̀ ẹgbẹ́ lóbìnrin yín jáde lọ́dún kankan ẹ̀ka wà ní ẹlòmíì community ibi tó ń gbé lóṣù méjì ó lè mọ tráfù wò ẹ̀yẹn tráfù kẹrin nǹkan tí mo sọ àwọn ṣòfin mọ̀ náà kiri ha àwọn jáde o adé orí nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ o níjọ́ ní ìta ń lọ Kogi ìjọ yẹn ni mo kọ́kọ́ ti rí pé àgbàbò ti dé sí Nàìjíríà yìí Ọlọ́run kò yọ wá ń bẹ̀ èmi o nǹkan tẹ́ ń torí rẹ̀ bóyá rẹ̀ nǹkan tó jáde tó bá wa sọ̀rọ̀ yẹn kí n tẹ̀ fi gbọ́ yín yé nǹkan tẹ́ ń torí rẹ̀ criticize Sunday Igboho kò yé mi ọ̀la èmi ò understand yín èmi ò mọ̀ tẹ́ ń torí rẹ̀ criticize Sunday Igboho ó dà àwọn sójà àtàwọn ọlọ́pàá wọlé wá rí nísìn tí wọ́n lọ nú gbọ́dọ̀ kó àwọn ìwá nísìn àwọn sójà wọlé wá rí ṣé kò sí sójà ní àwọn bá káàkiri. We are all Yorùbás wọ́n ti kúrò ní ẹnu bodè wọ́n ti wọ̀lú wọ́n ti wọlé sí wa lára ẹni tí ọba máa kọ́ mọ̀ Ọlọ́run ló kù tí ó là wá o wọ́n ní pé president ò negotiate tó o bá negotiate gbogbo ẹ̀ ìbò ń bọ̀ ó jẹ́ àjọ wò bó o ní negotiate eléyìí wọ́n ní pé ààrẹ Nàìjíríà kò wá láti negotiate ọ̀kẹ́ ńgbà tá a bá wọ zone tiẹ̀ gangan àwọn tó dánwò mọ́sọ̀ wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ló lẹ́nu ilẹ̀ Yorùbá ló láriwo bí wọ́n ṣe kó àwọn ọmọ yẹn tó bá fẹ́ negotiate wọ́n negotiate ẹ̀ pẹ̀lú àwọn olórí wọn tí ń bẹ lẹ́wọ̀n pé iye nọ́mbà báyìí kíjọba lọ tún wọn lẹ̀ lẹ́yìn ìgbà wọn bá sanwó tán wọ́n tún bẹ́ẹ̀lì àwọn èèyàn wọn tí ń bẹ ní prison gbogbo nǹkan kọ́ làdúrà o ìtò ń ṣẹlẹ̀ yìí ti kúrò lọ́rọ̀ àdúrà ọ̀rọ̀ àsàn ni kì í sọ̀rọ̀ àdúrà gbogbo wòlíì ti ń pariwo lórí òkè ẹ̀ ń waste time àwọn àfáà tán pariwo mọ́sálásí ọlọ́mọdé jẹ́ pẹ̀ waste time o ó dẹ̀ mélòó tí Saudi Arabia tó kọrí sí haram tí ń lọ pariwo lásìkò tó yẹ kó kálukó gbé lọ ẹni ò kí ń ronú pé irú àdánwò yẹn ti kan àwọn kan síwájú tiyín jọ́bù rẹ̀ ti kan ilẹ̀ Haúsá kó tó kan ilẹ̀ Yorùbá ẹ kó tún anihada tẹ́mọ̀ á sọ yìí pé ó sì wá kàn wá báyìí ẹ̀yin ọmọ pé yọ kàn yín tẹ́lẹ̀ ẹ mọ̀ yìí pé yóò padà kan ilẹ̀ Yorùbá majority ìwèrè tó wà nígboro sẹ́yìn pé wèrè original ni wọ́n ni àwọn tó wá spy ní majority ìwèrè tó wà nígboro àwọn ọmọ bọ́ọ̀lù àtàn sáré kiri tẹ́ ń sa kékeré àdúgbò ṣé gbogbo wọn lẹ́lẹ́rọ̀ pé ń sa kékeré ni ẹ mọ̀ pé fọ́nàtì bẹ nínú wọn láti mọ gbogbo horohoro àwọn ọmọ yẹn wá jí ọmọ kó níyàwó ta àwọn yẹn ní interest sáwọn student ẹ lọ wọ antecedent àwọn yẹn kó ọmọ Chibok ń jọ sí àwọn wo ni ó jẹ́ pé ideology tiwọn ní tí wọ́n gbé dání tìjọba tó ṣẹlẹ̀ yẹn Boko Haram forbidden ní western education lọ́dọ̀ àwọn tó bá attack school ẹ mọ̀ trace wọn sọ́dọ̀ original Boko Haram tó jẹ́ pé lábẹ́ wọn ni Lakurawa wà lábẹ́ wọn làwọn group míì tí wọ́n burú bí ìkásí nǹkan ni wọ́n wà àwọn ni wọ́n ní interest lórí ọ̀rọ̀ ọmọdé why ìtàn ní interest lórí ọmọ school ọ̀rọ̀ yìí le gan kò yé wa mọ́ the primary objective tá a fi ń níjọba ni to provide security lóòótọ́ a mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ìjọba tí ń bẹ́ẹ̀ lẹ́nì majority wọn ní bẹ́ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí oyè onílàákàyè àmọ́ o kílẹ̀ o tó kò sí ká ẹ má jẹ́ kí n rí ọba àjẹtàn yẹn dákun onílàákàyè ronú kí ló lè farú ọ̀rọ̀ bandit nílẹ̀ Yorùbá why how come onílàákàyè ronú pé why south west àwọn ìlú tó affect yẹn why tó affect wọn ìkẹta why tán jí ọmọdé kó kí ni reason ìkẹrin sí àwọn ìlú tó jẹ́ urban cities ṣé wọ́n safe báyìí wọ́n ti wọ ẹsẹ̀ kúkú ìjà safe nígboro gbogbo ìbéèrè òun ni mo fẹ́ dáhùn lọ́jọ́ ìní àkọ́kọ́ ẹ̀mọ́ kìíní kan Ọlọ́run sọ fún wa nínú Quran chapter 3 verse 165 a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim awalamma asabatikum musiba qad asabtum mithlaiha qultum nane hadha kí ni tí mo fẹ́ lò kì í ṣe gbogbo nǹkan lẹ́mọ̀ ti sọ́lọ́hun
kultum àní àdá sọ fún wọn pé kúl min indi anfusikum inna Allaha ala kulli shay'in qadir. gbogbo nǹkan kọ́ làdúrà o ìtò ń ṣẹlẹ̀ yìí ti kúrò lọ́rọ̀ àdúrà ọ̀rọ̀ àṣàn ni kì í sọ̀rọ̀ àdúrà. gbogbo wòlíì ti ń pariwo lórí òkè ẹ̀ waste time, àwọn àfáà tán pariwo mọ́sálásí ọlọ́mọdé ò jẹ́ bẹ́ẹ̀ waste time o. ó dẹ̀ mélòó tí Saudi Arabia tọkọ rí sí haram tí ń lọ pariwo lásìkò tó yẹ kó kálukú gbébọn, òun kálukú gbébọn ni. ó dẹ̀ mélòó tí Israel ti ń ju bọ́ọ̀bù kiri ayé tó fẹ́ pa gbogbo ayé run. ó dẹ̀ mélòó tẹ́ gbọ́ pé Israel lọ dìbò ti Jericho nínú ogun. àwọn ànábì Ọlọ́run ti ń jagun gan níjọ́ tó need action wọ́n jáde tán fún action ni. Ọlọ́run ni ẹ má ṣe blame Ọlọ́run o lórí tí ń ṣẹlẹ̀ sí lórí ọ̀rọ̀ Nàìjíríà. àwọn làmá asabatikum musiba, kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tí àdánwò bá ti kàn yín ẹ̀yin ò kí ń ronú pé irú àdánwò yẹn ti kan àwọn kan síwájú tiyín jọ́bù rẹ̀ ti kan ilẹ̀ Haúsá kó tó kan ilẹ̀ Yorùbá. ẹ kultum àní àdá tẹ́ mọ̀ wá sọ yìí pé ó sì wá kàn wá báyìí ẹ̀yin ọmọ pé yóò kàn yín tẹ́lẹ̀. ẹ mọ̀ yìí pé yóò padà kan ilẹ̀ Yorùbá. ẹ mọ̀ yìí pé tójú kan bá fọ́ ọmọ sunkún fọ́jú kejì. ìdá mẹ́ta bá dúkà fábùkì Ìbàdàn fàyínà lè bá dín mi bá dín iná sí ibùn. tètè kan bá di tètè máa sunkún fẹ́tí kejì torí wọ́n wà related wọ́n kọ́ mọ́ra wọn ni. omi láyé bó ṣe lè wù kódò òkun ọ̀pọ̀ tó tí ń tọ́jà sómi òkun tó bá tiẹ̀ pọ̀ yóò máa fẹ́ tu omi yẹn lọ gbogbo ibi tí bá ń lọ ni. ọmọ ìyá mi tá a bá ń bẹ̀ láyé ẹja máa fura ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ wa tó fura. Al-Qur'an ní ẹ̀ ń bèèrè yìí pé alẹ́ hàrà kí ló farú eléyìí kúl min indi anfusikum sọ fún wọn pé ǹjẹ́ check ara yín wò báyìí ǹjẹ́ yẹra yín wò kò sí ntẹ́mi Ọlọ́run kápá lóòótọ́ o bẹ̀tẹ̀ kọ́kọ́ lọ yẹra yín wò náà tádánwò bá ṣẹlẹ̀ báyìí tí ń rẹ́ lura wọn báyìí ẹ check nǹkan mẹ́ta ǹtáwọn ìjọba àtàrà ní ìjẹ tẹ̀lófin Ọlọ́run lákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ṣèjọba yín ò ṣàbòsí ṣèjọba yín ò ṣàbòsí ṣèjọba yín ò ṣàbòsí. ẹlẹ́ẹ̀kẹta ǹjẹ́ wà united ǹjẹ́ Nàìjíríà unite lódìdí ǹjẹ́ ilẹ̀ Yorùbá unite níwọ̀n ìgbà tí ìran Yorùbá ò bá ti unite kò sí wọn mà kó sí yín lánàá ni o. ariwo tẹ́mi pa látijọ́ yìí nìyẹn pé n ti ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ìkànnì ìran Yorùbá ìkànnì gbogbo wa kò sí èébú tẹ́nibọ́dí lè bú mi tó lè mú mi pa n tí mo gbé dání yẹn kí n wá pàtì pàápàá jùlọ nígbà tó lọ́run ti ní káwọn èèyàn ọmọ ìgbàgbọ́ yìí pé ìkànnì ìran Yorùbá gbogbo nítorí kò ṣẹlẹ̀ mùsùlùmí inú wa kírísítẹ́nì inú wa traditionalist inú wa we are all Yorùbás. bọ́lá bá dọ̀rọ̀ ẹ̀sìn kálukú ọmọ ṣẹ̀sìn yàn lọ́tọ̀ọ̀tọ̀ àjọ corporate ni lórí pé báwo lápá ọ̀tá kò sí ní kọ́ wa. àní ajínigbé tó wọlú kò yé wa mọ́ wàláì kò yé olówó kò yé mẹ̀kúnnù kò yé jọba àwọn tó ń bẹ ní ibẹ̀ Olúwa yọ wọ́n o àwọn tó kú lẹ́yìn là ń bẹ̀bẹ̀ o wọ́n jẹ́ abá wọn pín bẹ́ Olúwa mi 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 wọ́n jẹ́ abá. àkọ́kọ́ ìbéèrè oríṣiríṣi ni àwọn bandit àwọn terrorist tí ń bẹ ní Nàìjíríà. àwọn wo ni a wá jí ọmọ kó níyàwó ta àwọn wo ni a ní interest sáwọn student ẹ lọ wo antecedent àwọn wo ni a kó ọmọ Chibok ń jọ sí àwọn wo ni ó jẹ́ pé ideology tiwọn ní tí wọ́n gbé dání tìjọba tó ṣẹlẹ̀ yẹn Boko Haram forbidden ní western education lọ́dọ̀ àwọn tó bá attack school ẹ mọ̀ trace wọn sọ́dọ̀ original Boko Haram tó jẹ́ pé lábẹ́ wọn ni Lakurawa wà lábẹ́ wọn làwọn group míì tí wọ́n burú bíi kásì nǹkan ni wọ́n wà àwọn ni wọ́n ní interest lórí ọ̀rọ̀ ọmọdé why tán ní interest lórí ọmọ school one wọ́n fẹ́ fi embarrass ìjọba wọ́n fẹ́ fi yé ìjọba pé gbogbo ilé ìtẹ́ ìsọtẹ́ pé àwọn ti weak àwọn ti túkà yẹn àwọn sì ń bẹ lódìdí that's number one. number two wọ́n fẹ́ fi seek attention international community báwọn sì ń bẹ o ẹ má lérò páwọn ti lọ. number three wọ́n fẹ́ strike area bíi tẹ́ tó wà less expected tẹ́ ẹ̀ retí pé wọ́n lè dé kò sẹ́ni ronú pé wọ́n á délẹ̀ Yorùbá bó tiẹ̀ jẹ́ pé mi ti pariwo ti pẹ́ pé ẹ máa retí ẹ tètè dìde mo pariwo orúkọ bú ni wọ́n fún mi jọ́nà lọ. mo ti ń pariwo ọ̀rọ̀ Old Ọ̀yọ́ national park nísìn it's more than 2 years. inú mi wá dùn pé president Tinubu dàbí ẹni pé wọ́n ní listening ear pẹ̀lú 1000 awọ́gbó tí wọ́n láwọn gbà fún bẹ̀yẹn ìyẹn tó bá jẹ́ òdodo abẹ́ tí yẹn ní solution fún bẹ̀yẹn sá mò ń bọ̀ lórí ẹ̀. number 4 ìdí tọwọ́ ẹni atakoro wọnú àdó kò lè gbọ́mọ ẹ̀wọ̀ president Tinubu wọ́n expect pé ó yẹ kó ti bá wọn negotiate wọ́n rí i pé àwọn tó ti ṣẹlẹ̀ kọjá kò negotiate ẹ̀wọ̀ oríṣiríṣi tí ń bẹ ńlẹ̀ àwọn tí wọ́n kọ́ ní Oníyọ̀ mi máa rántí mi mọ́rúkọ ní ẹ̀tàn pátápátá àwọn tí wọ́n kọ́ ní Oníyọ̀ lẹ́kìtì ṣé ẹ rántí pé wọ́n àti ìbéèdì wọn ti sìn wọ́n sì ń bẹ níbẹ̀ àwọn tí wọ́n kọ́ ní Kwara níbi oṣù díẹ̀ sẹ́yìn sẹ́yìn àmọ́gbẹ́jọba ò tí negotiate wọn àwọn kan bẹ ní Bọ̀rọ̀nù tí wọ́n lé ní 100 èèyàn tí wọ́n kó sẹ́yìn àmọ́gbẹ́jọba ò tí negotiate wọn ó lọ bẹ́ẹ̀ káàkiri tí wọ́n ti kó káàkiri tó jẹ́ páwọn ni wọ́n ń fún wọn lóúnjẹ mo wo fídíò ẹnìkan tí wọ́n ti mú rí tí yẹn jẹ́ ká mọ̀ yìí pé wọ́n mọ̀ ní tẹ́ǹtì tó tóbi nínú igbó tó tóbi tó lè gba 1000 yàn lẹ́ẹ̀kan náà wọ́n ní tẹ́ǹtì yẹn wọ́n wà well organized pẹ̀lú nǹkan tí wọ́n gbé dání wọ́n ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ anybody fi ṣeré bọ́ ọba bá wọn ṣeré ẹ̀mí ọ̀pọ̀ sí wọ́n rí i pé ààrẹ Nàìjíríà kò wá láti negotiate okay ńgbà tá a bá wọ zone tiẹ̀ gangan ààbò tó dánwò mọ́sọ̀ wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ló lẹ́nu ilẹ̀ Yorùbá ló láriwo ẹ wọ àwọn ọmọ tí wọ́n kọ́ ní Yawata tí wọ́n kọ́ ní Oríire local government ẹ wọ ariwo yẹn bó ṣe ta ní tìtorí pé ilẹ̀ Yorùbá ló ní mídíà nínú gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ Yorùbá ló ní instrument ariwo dání ní tó bá ti ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo àgbọ̀ yóò gbọ́ kíákíá wọ́n wá gbọ́ nísìnyí àbí wọn gbọ́ wọ́n ní pé president ò negotiate tó o bá negotiate gbogbo ẹ̀ ìbò ń bọ̀ ó jájọ wò bó o ní negotiate eléyìí ẹ dákun ẹ jẹ́ ká jígìrì ìran Yorùbá
wọ́n send the signal sí president nu pé àwọn ti wọ zone ẹ o nígbà tí wọ́n wọ zone wọ́n gba Old Ọ̀yọ́ National Park wọlé. Old Ọ̀yọ́ National Park ó join Kanji National Park. Kanji National Park òun náà gùn ó lọ join ti Borno. Wọ́n lè wọlé láti Borno tí wọ́n wọ Kanji, láti Kanji wọ́n wọ Old Ọ̀yọ́, wọ́n ti délẹ̀ Yorùbá nìyẹn. Old Ọ̀yọ́ tó wá lead òun tó lọ sí Benin Republic. Ẹ wọ àwọn gbọ́tà nídìí useless park. Bẹ́ẹ̀ bá dé Kenya ẹ mọ̀ pé National Park lélẹ̀. Àìmọye ìlú tó wà láàrin National Park bẹ́ẹ̀ sẹ́ rí kìnìún lẹ́ẹ̀mọ rí ẹkùn wọ́n gáìdì wọn pẹ̀lú orin ni wọn lè jáde wá wọ́n sì máa ń jáde sáà ní ìgboro lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí àwọn ìjọba yẹn fi kíní yẹn méèkì owó àwọn òfin tiwa méèkì kankan kò sí ẹran pàtàkì kan bẹ́ẹ̀ ènìyàn ló kù jẹun pa bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí ẹ dẹ̀ sílẹ̀ ẹ gbọ́dọ̀ dálẹ̀ padà fáwọn tó nílẹ̀ ní tẹ́ ẹ bá mọ̀ pé ìjọba ò ní nǹkan tí ó fi bó ìṣe kí ló dé tá à ń kó igbó bora kí ló dé tá à ń kó igbó bora ẹ dálẹ̀ padà fáwọn tó ní. Number 4 tó tún yẹ ká kíyèsí tẹ́ ẹ bá fura dáadáa ní 2015 àwọn tí wọn kó kan bẹ tí wọn ti negotiate lónìí tí wọn ti dé àwọn ti 2020 wọn kó àwọn 303 student àwọn ti 2026 ń bẹ 176 villagers tí wọn kó àwọn ti wọ́rọ̀ ti Kwara ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ti Kubwa ní FCT l'Abuja èèyàn 16 wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn 42 èèyàn tí wọ́n kó nílùú kan tí wọ́n ń pè ní Askira Uba local government area Borno àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn Tọ̀yọ́ state Oríire local government 44 or 46 àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni reason tí wọ́n fi ń strike nígbà tí bò ń bọ̀ yìí onílàkà gbọ́dọ̀ ronú ìjọba àwọn iṣẹ́ tó yẹ kí ìjọba ó ṣe kan ronú ni pé wáyé lásìkò tí bò ń bọ̀ nǹkan mẹ́ta nínú wọn torí ẹ̀ strike àkọ́kọ́ ìjọba tí ò negotiate ìjọba mọ̀ tí ń ṣe o ìjọba rí pé gbogbo millions of euros tí wọ́n sọ fún wọn láyé ìjọba bàbá Buhari kò mẹ́sọ̀rẹ̀ kankan wá lẹ́yìn pé wọ́n release owó fún wọn dẹ̀ rí owó yẹn lọ fi lọ ra àwọn nǹkan ìjà míì tó le jù tí àwọn ológun Nàìjíríà lọ n ti ń bàjọba lẹ́rù gan-an àti release owó kọ́ báwo lówó yóò ṣe tó ní sọmọ́ di ẹ̀hàn náà gbogbo ilé ìtàn gbàgbọ́ sí wọn repent wọn pàṣẹ yìí tì wọ́n lò láti fi kó ìjọba ń kóró pọ̀ ní ara tí ń lò fún bí wọ́n ṣe kó àwọn ọmọ yẹn tó bá fẹ́ negotiate wọ́n negotiate ẹ̀ pẹ̀lú àwọn olórí wọn tí ń bẹ lẹ́wọ̀n pé iye nọ́mbà báyìí kíjọba lọ tún wọn lẹ̀ lẹ́yìn ìgbà wọn bá sanwó tán wọ́n tún bẹ́ẹ̀lì àwọn èèyàn wọn tí ń bẹ ní prison wọ́n sì bẹ́ẹ̀ nígbà ayé Buhari kódà àwọn náà ní àìjíà àwọn tó bá fẹ́ repent ẹ gbà wọ́n láyè ẹ dà wọ́n wọnú iṣẹ́ sójà ẹ wo bí àdánwò ẹ wo bí tó ti dé wọ́n fẹ́ lò láti fi raise owó lásìkò bò yìí àwọn náà láwọn candidate tó fẹ́ dìbò wọ́n ní candidate tó fẹ́ ṣe senate wọ́n ní candidate tó fẹ́ ṣe rep wọ́n ní candidate tó fẹ́ ṣe gómìnà wọ́n ní candidate tó fẹ́ ṣe house of assembly wọ́n nídìí àti finance àwọn èèyàn wọn wọnú ìjọba tó jẹ́ pé tí wọ́n bá gbàjọba lọ́jọ́ iwájú yóò yí sí fún wọn bí wọ́n bá dẹ̀ gbàjọba mùtùmùtù rẹ̀ wọ́n jọ máa pín ni. ìyẹn ló fa tí Gùnmí sọ ẹ lọ rìvá sí ọ̀rọ̀ tí àfáà yẹn sọ ó ní kí ló ṣèjọba tíjọba ò lè gbé ọ̀rọ̀ àwọn bandit tí ò lè gbé wọ kó tiẹ̀ gbé Sunday Almajiri pé kó gbé ọ̀rọ̀ Almajiri kó gbé wọ inú bọ́jẹ̀tì orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀n ìgbà tíjọba lè gbé ọ̀rọ̀ àwọn Niger Delta Ministry of Niger Delta bẹ̀ billions ní lówó tí wọ́n bọ́jẹ̀tì fún wọn lọ́dọọdún àwọn Niger Delta ìbá àwọn ìjọba líle ni kíjọba tó rò pé kí la lè ṣe tí ó mú wọn wálẹ̀ wọ́n gbìyànjú wọnú bọ́jẹ̀tì kí ló dé bẹ́ẹ̀ lè gbé àwọn Almajiri wọnú bọ́jẹ̀tì kákúfẹ́ kan mọ̀ pé gbogbo ẹni tí ń dà lóru yìí wọ́n wà lábẹ́ bọ́jẹ̀tì yẹn wọ́n mọ̀ pé owó ọ̀fẹ́ láìṣe wàhálà ní tí wọ́n fẹ́ nu wọ́n ní àwọn tí wọ́n fẹ́ dìbò ìjọba wọ́n ní àwọn tí wọ́n fẹ́ finance láti wọlé ìbò torí àwọn èèyàn wọn bẹ ní rep èèyàn wọn bẹ ní senate àwọn èèyàn wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ president èèyàn wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ gómìnà èèyàn wọn bẹ lọ́dọ̀ àwọn aráàlú tẹ́nìkan sì lè dá wọn kò yí ọ̀pọ̀ èèyàn tí mo bá ń sọ̀rọ̀ intelligently mo máa ń fẹ́ káwọn èèyàn ó tètè ronú majority ìwèrè tó wà ní gbòòrò sẹ́rù pé wèrè original ni wọ́n ni àwọn tó wá spy ní majority ìwèrè tó wà ní gbòòrò ẹ gbọ́ yìí tó ṣẹlẹ̀ ní 2 weeks ago ni tí wọ́n mú wèrè yẹn tó wá padà mọ̀ pé informant ni ń fún wọn ní information ni wọ́n dẹ̀ máa ń rí tí ó jókòó kanú ọ̀run látàárọ̀ dalẹ́ nínú ìdọ̀tí kí wọ́n tó wá mọ̀ pé informant ni àwọn ọmọ bọ́lá tó ń sáré kiri tó ń sake kiri àdúgbò ṣé gbogbo wọn lẹ́lẹ́rọ̀ pé ń sake kiri ni ẹ mọ̀ pé informant ń bẹ nínú wọn láti mọ gbogbo horohoro majority àwọn ọlọ́kadà ṣé gbogbo wọn náà ni wọ́n fi ń gọ̀kadà ni ẹ mọ̀ pé informant ń bẹ láàrin wọn majority trailer ti ń kọjá ní gbogbo south west lọ sí north àti north wá sí south west ṣé ẹ lérò yìí pé ẹrù ti ń bẹ bẹ́ẹ̀ ọlọ́pàá wo ni wọ́n yìí tú ẹrù wèrè wo ta ní tú ẹrù trailer wo wọ́n láì tí wọ́n bá kidnap èèyàn 200 tí wọ́n bá tò wọ́n sínú trailer nìkan ò lè mọ̀ torí wọ́n á kò wọ́n lórun kanu trailer yẹn ni ó kó ọlọ́pàá tí ó fẹ́ tan torchlight wọ́n ti ń bẹ nínú trailer ṣebí trailer kan ló kọjá ní north ní bí oṣù méjì sẹ́yìn tí wọ́n rí ọta àbọ̀ tó dà sílẹ̀ lẹ́yìn mọ́tò yẹn kí ni result yẹ wọ́n rí trailer yẹn tó ní àròyìn ta ló fẹ́ mú gbogbo nǹkan wọ̀nyí ní ló yẹ kí ìjọba ó kíyèsí àlógun ajínigbé tó wọ̀lú kò yé wa mọ́ wàláì kò yó lówó kò yé mẹ̀kúnnù kò yé jọba àwọn tó ń bẹ ní ibẹ̀ bá wa yọ wọ́n o àwa tó kú lẹ́yìn là ń bẹ̀bẹ̀ o mọ̀jẹ̀ àbá wọn pín bẹ olúwa mi mọ̀jẹ̀ àbá wọn pín bẹ olúwa mi mọ̀jẹ̀ àbá wọn pín bẹ olúwa mi o mọ̀jẹ̀ àbá wọn pín bẹ olúwa mi mọ̀jẹ̀ àbá wọn pín bẹ. Number 7 wọ́n máa ń lò láti fi discredit láti fi yẹ̀yẹ́ ìjọba tó bá wà níta ẹ rí i pé the same system tí wọ́n lò fún Jonathan náà lò fún Tinubu bọ̀ wàláì kò sí ní tá a lè wí tí kìíní ìbá continue fóṣù méjì sí ìjọba yóò sú ọmọ Yorùbá yóò sú ọmọ Haúsá yóò sú ọmọ Ìgbò tó bá continue báyìí tí wọ́n bá tètè kẹ̀kẹ́ ló jẹ́ kí n sọ bí wá sí tí mo ṣe kọjá mo ní president Tinubu ọ̀pọ̀ wọ̀gbẹ́ tó o bá tètè gbé ọ̀bọ wọ̀gbẹ́ ọ̀bọ ògbé ọ̀wọ̀gbó mo sọ bẹ́ẹ̀ níbi wá sí tó kọjá lọ number 7 àbí number 8 wọ́n wá enabling environment táwọn ti lè operate igbó ni enabling environment tí wọ́n torí àwọn pé àwọn sójà wa wọn mọ̀ mọ́ọ̀tì wọn kì í lo gorilla war mi lè sọ pé wọn mọ̀ conventional war common war
làwọn sójà wa tó jẹ́ pé wọ́n lè gbé bulldozer wọ́n lè gbé machine gun dé ibi ojú ìjà. Àwọn majority àwọn sójà wa ò kí ń lo ìjà pé inú igbó ẹ jẹ́ káwọn náà gbọ́kadà. Àwọn lè rìn láti bíbá ìdẹ́bà ìdúgbò láì lọ́kadà ẹyọkan. Wọ́n mọ̀ bí wọ́n ṣe ń fi ọ̀kadà láìpẹ́ nínú igbó. Àwọn tiwa bọ́ǹbù lágbè dání. Ó sì níbi tí bọ́ǹbù lè ti kọjá. Àwọn ibì kan bẹ tí ò lè kọjá. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mọ̀ràn bàbá Ọbásanjọ́. Ó ní ẹ lọ fi wọn bí ìgbà tí wọ́n fi ẹ̀fọn. Bólódodo bá ń jí bẹ́lẹ́sẹ̀ bá ń jìyà. Olódodo pín bẹ́ẹ̀ lóòótọ́. Tẹ́ ẹ bá ń wo nígbà míì pé olódodo ọmọ pín bẹ́ẹ̀ nǹkan bàjẹ́ jìnnà. Ọlọ́run kó là wá ní. Allahumma najina ma najina. Wala tu'allikina ma haliki. Ya Azizu ya Gafaru ya Rabbal alamin. Ẹ wá dákun ẹ já ronú ìran Yorùbá. Àwa Yorùbá. Ada zamanu sukut wa mala samatul buyut. This very period of time. Àsìkò yé kiriki jókòó kalẹ̀. Lẹ́yìn gbogbo precaution tó bá ṣẹlẹ̀ sí ọ ńlá gbà ń kádàrá o. Àmọ́ tó o bá rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri kì í ṣe kádàrá àfọwọ́fà ni o. Ada zamanu sukut. Àsìkò jókòó jẹ́ lásìkò yìí. Wa mala samatul buyut. Jókòó sílẹ̀ dákẹ́jẹ́ jókòó sílẹ̀ lásìkò yìí. Wọ́n dọ́ bí kọ́lé ilé mi náà kùtì. Kò sì yọnu sí wọn bá tọ́lọ̀ bá ní kọ́ ọmọ rí jẹ. Ìgbà yìí lé lóòótọ́ bàbá Tinubu. Ara ni aráàlú. Ara ni ọmọ Nàìjíríà. Mi ò fẹ́ rí ìgbà kan tára ni ọmọ Nàìjíríà tó báyìí. Tálíkà jẹ bàbá ńláyà. Àwọn olóṣèlú ń lówó sí lójoojúmọ́. Àwọn olówó ń lówó sí lójoojúmọ́. Ẹ̀yin ọmọ Yorùbá àsìkò yìí sásìkò flashika. Wọ́n ti kúrò ní ẹnu bodè wọ́n ti wọ̀lú wọ́n ti wọlé sí wa lára ẹni tí ọba máa kọ́ mọ́. Ọlọ́run ló kù tí ó là wá o. Ọlọ́run ló kù tí ó là wá. Number 4 àsìkò yìí sásìkò pati o. Máa náwó yànfùyànfù ní pati. Gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ fẹ́ fowó impress àwọn aráàlú. Àwọn ọ̀gá ti dé o. Tẹ́ ń kówó kiri ẹ̀yin tẹ́ nìkan rẹ̀ tẹ́ ṣe nìkan rẹ̀ tẹ́ ṣe fúlù. Ẹ̀dẹ̀ fẹ́ kára yóò dìbò fún yín by túláàsì by force by thunder. Àwọn ọmọ tí wọ́n kó lọ yìí bí wọ́n ṣe ká àwọn ọmọ tí bọ́ọ̀gẹ̀ ìlọ nìyẹn by play nígbà wo fi láwọn ọmọ gbà àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n lọ ní young girl màmá ni wọ́n bá dé wọ́n ti di màmá wọ́n ti di mrs mama mrs oti woman ni wọ́n bá bọ̀ mrs ọmọlẹ́yìn ni wọ́n bá bọ̀ mrs oyunkun ni wọ́n bá bọ̀. Sáwọn eléyìí lápè ní mùsùlùmí gbogbo ẹni tí bá ń sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin nìka tí ń pààyàn ẹ fi tàwọn tó ń fẹ́ ní sọ̀sọ̀kúsọ̀ tẹ́ ń dájọ́ ẹ pa ẹ fi tí wọ́n sẹ́gbẹ̀ kan. Tẹ́ bá níyàn lẹ́ẹ̀mọ treat lásìkò yìí tí disunity wa bá pọ̀ jù báyìí lọ wallahi àwọn èèyàn yìí wọ́n ra àríwá wo wọ́n rí wá wo jìnnà unity wa la fi lè fight ti bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń bú ẹ̀sìn ẹlẹ́sìn míì mùsùlùmí tí ń bú ẹlẹ́bọ tí ń bú traditionalist mùsùlùmí tí ń bú christian tí ń bú mùsùlùmí traditionalist tí ń bú mùsùlùmí torí yín ó pé à ń bẹ láyé làmọ̀ ráyè sẹ̀sìn àwọn ìlú kan bẹ láyé wọn sẹ̀sìn kankan àgbẹ̀ ti wọlé ẹ bá wa ṣí àlógúnlógún ẹ bá wa ṣí àlọ́gbọ̀nlọ́gbọ̀n